rántí ẹlẹ́dàá rẹ lògbà èwe rẹ, lògbà kọjọ́ òbí kéètì dé. Òun ni olùwàásù kọ sínú ìwé olùwàásù orí 12 láti ẹsẹ̀ 1. Wọ́n gbọ́dọ̀ rántí lónìí bá lògbà èwe rẹ, torí pé ògbà arúgbó rẹ ti bọ̀, ògbà ọjọ́ alẹ́ rẹ ti bọ̀. Lónìí bá nkété ọkọ bá yẹ ní ṣíṣe, Ọlọ́run fẹ́ kó ṣe. Mọ̀mú dọ̀la kó ṣògbàlà ni, sáré yá gbà, kó gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà, kó dúró ṣinṣin sínú ìlérí àti ìbùkún àkírá kó bá ti máyé ran kí Jésù Kristi. Rántí ẹlẹ́dàá rẹ lùgbà èwe rẹ, lùgbà kan ọjọ́ òbí ti dé. Ọjọ́ òbí kan wì ní ọjọ́ àárẹ̀ ni, ọjọ́ kẹ́ẹ̀dẹ̀ aṣágbára mọ́, ọjọ́ kẹ́ẹ̀dẹ̀ aṣókun mọ́, ọjọ́ kò jẹ́ pé ọ̀nìyàn á fẹ́ ṣeun ẹ̀ẹ́dẹ̀ arágbára káyọ̀mú ṣe lílọ́lọ́ba kó bá ṣe ilé ẹ̀kọ́ sin lọ́run lódùmarè. Mú kété ọ̀rá rẹ, kété ẹ̀mí rẹ, kété ọkọ̀ bá ti ń láyé mo sin lọ́run. Kó bá yẹ kó súnmọ́, kó méò rẹ kó mú jì fún, kó mú ayé rẹ kó mú jì fún, kó mú kété àkókò rẹ kó mú jì fún. Ṣe bá, torí pé ọjọ́ alẹ́ bọ̀ kò á yóò ṣe bá mọ́. Kó bá fúrúgbìn lónìí, ó di dandan kó ká lọ́la. Rántí ẹlẹ́dàá rẹ lùgbà èwe rẹ, bá lè ọlẹ́wàásù wí o. Kó bá gbàgbé ẹlẹ́dàá rẹ lónìí, lùgbà kó bá dọjọ́ alẹ́, ẹlẹ́dàá rẹ náà á rèdè gbàgbé rẹ. Kó bá ti mọ́ ti lọ́run lẹ́yìn bá ní ọ̀rọ̀ nípa ìjọba rẹ̀, kó lọ́ èsì, kó dá èsì. Ọjọ́ iwájú náà ìjọba ni wàá bá ń jọba lébẹ̀ o, wàá bá ń pín nínú ipò àtòpín kẹ̀ lébẹ̀. Lókun rẹ, agbára rẹ, ohùn rẹ, ẹnu rẹ, ojú rẹ, kété ọkọ̀ ní pátákó olóòló àtọ́sẹ̀ rẹ, lò ó kẹlẹ́dàá rẹ lùgbà èwe rẹ. Torí pé kó bá mọ̀ lò ó kẹlẹ́dàá rẹ lùgbà èwe rẹ, wò lókè ṣe o, àpòlúùlù, àṣòfùn, kété agbára, kété oore ọ̀fẹ́, kété ẹ̀bùn kọ́ lọ́run mú kọ́ ẹ̀yẹ kó mú ṣòfùn dànù. Kó bá wo ìwé oníwàásù orí 12 ni, kó bá yá ká láti ẹsẹ̀ 3 sísàlẹ̀, wàá rí pé ó bẹ̀rẹ̀ sí ṣàkàwé ìyẹn nǹkan kẹ́yà ṣẹlẹ̀ lùgbà ọjọ́ alẹ́. Ìwọ náà ti yọ àṣàkíyèsí rẹ̀ bá ní nínú ayé rẹ̀. Ó sọ débi wípé lùgbà ọjọ́ alẹ́ ìhàn olùṣọ́ ìhàn rẹ̀ yóò ṣe nǹkan kan. Ó dẹ̀ sọ débi wípé ìhàn ọkùnrin alágbára ìhàn asoríkọ́ ìhàn àtẹ̀bá. Ó sọ débi wípé ìhàn ọlọ́kẹ́ lọ́hún ìhàn rẹ̀ yóò lọ́hún mọ́. Yàtọ̀ séyìí ni ìfèrèsé kèé òta kan tí òta ikọ̀ bá yá ìfèrèsé ni ẹ̀rẹ̀ ayọ̀ ṣiṣẹ́ mọ́. Ohun mẹ́rin kan mẹ́rùn bá ní òun ní ṣàfihàn àmì wí kò tí dògbó. Kó bá ti léwe bá lo kété ọkọ̀ bá ti ní ohun mẹ́rẹ̀ẹ̀rin wọ́n máa ṣàtúpalẹ̀ rẹ̀ lò ó dáadáa. Ìyẹn olùṣọ́kè wí ni kò wí àárẹ̀ á mú wọn. Òun lọ́ọ̀rẹ́ méjèèjì, òun lọ sẹ̀rẹ̀, kò jẹ́ pé nkú kó bá fẹ́ fò sójú rẹ bá òun lọ amú gbá sọnù, nkú kó bá fẹ́ kọlù ọ́ òun lọ amú gbá sọnù bí ẹ̀ tó pa. Ìyẹn olùṣọ́ lè yí ni ìyẹn ọ̀rẹ́ méjèèjì. Olùṣọ́ oníṣọ́ ọ̀rà rẹ, oníṣọ́ kété rẹ, oníṣọ́ nǹkan á jẹ. Yàtọ̀ séyìí nì sí kọ́ ìyẹn ọkùnrin alágbára ìyẹn àtẹ̀bá. Ọkùnrin alágbára kẹ́gbọ́n ọkùnrin rò, egungun èyìn ni, egungun èyìn òun ní gbé ọró kọ́ nà ṣánṣánṣánṣán kọ́ yọ̀ ṣuṣẹ́ àtọ́sẹ̀ rẹ, egungun ní gbé ọró. Ìgbà kan ti bọ̀ kí ìyẹn alágbára ni kà á tẹ̀bá. Yàtọ̀ séyìí nì sí kọ́ ìyẹn ọlọ ìyẹn rẹ̀ ayọ̀ ṣuṣẹ́ mọ́. Wọ́n ẹ̀mí ẹ̀rọ lọ ní bá ní 22 mọ̀ pé òní fífún kò yóò òun lè yóò ń kẹ̀kẹ́ pè léyìn. Òun la mi lọ jíjẹ ká wo kọ́ṣẹ́ àgbàdo lọ́ọ̀rẹ́ bá wàá wo kó ṣuṣu ni wàá wo. Òun la mi jẹja ká mi jẹran ká mi jẹ kété rẹ̀. Ìgbà kan bọ̀ kọ́ lọ nì hàn dẹ̀ apọ̀ mọ́. Olùmíràn ajákòrò arúgbó
arúgbó ní kọ́ bá mẹ́ ṣe grandma rẹ̀ àbí grandpa rẹ̀ lùgbà kọ́ dé láti lo òyìnbó kọ́ arúgbó ní kó réye ní àbá rẹ̀ eyín rì kú méjì afẹ́rẹ́ yóò àárẹ̀ rí ṣùgbọ́n torí pé grandpa rẹ̀ ní àgbàbà gbàkẹ́ ń bọ̀ náà o kí wọ́n lọ kẹ́ lẹ́rùn rẹ̀ ẹ̀dẹ̀ ajú méjì mọ́ ògbẹ́ ẹni wẹ́ẹ̀dà yóò ṣe mọ́ọ̀ṣì wẹ́ẹ̀dà yóò ṣe púpọ̀ yàtọ̀ séyìí ni ìyàn fèrèsé kan tí yóò ta ìyàn náà àdáṣẹ́ sílẹ̀ kẹ́yìn fèrèsé kò mú irú kẹ́ lọ léta bá èmi ojú náà lomi ìwọ bá àmọ̀ràn ni kò gbé fóònù mú níbà àti Facebook àti YouTube àti gètè social media kéèyàn òhó torí kẹ́yìn ìyàn fèrèsé ni ọ ti fọ́ dànù jẹ́ àkókò rán ọ létí pé ògbà ìwé lọ tẹ̀ à bàbá máa lọ́mọ 100 ọdún ọmọ 40 ọdún ọmọ 20 ọdún ọmọ ọdún 15 ìwé lọ tẹ̀ à ọlọ́run ń retí pé kọ́ rántí òun lákòókò mójú rẹ kọ́ mú sí mọ́ rẹ kọ́ mú sí mú kétí egungun ẹ̀yìn rẹ sákòsókè sódò kọ́ lọ́rùn torí gbé àkókò kan bọ̀ àkókò kan jẹ́ pé ìgbéraga á ti fò lọ ìlépa á dètàn kété nǹkan tó àtúnkẹ́ ẹ̀tọ́ gan kò fẹ́ ṣe gan wẹ̀dà yóò ṣe rántí o wí ọjọ́ alẹ́ bọ̀ rántí wí ọjọ́ alẹ́ bọ̀ ọlọ́run fúnra rẹ̀ òun ní fún ọ láǹfààní kò í lò ó mo ṣì í lò rántí ẹlẹ́dàá rẹ ló gba ìwé rẹ lo àkókò rẹ ọjọ́ ayé rẹ lóko gbẹ̀ gan-an lọ́lọ́run arántí rẹ lùgbà kọ́ bá dọjọ́ ogbó kọ́ bá èdè kólíbe kọ́ bá jẹ́ pé wọ́n ti dà tóbi kan ti kọ́ sínú ìwé ìyè wàá yọjú síjọba ọ̀run ìjọba kò ti ṣiṣẹ́ kò náà wàá bá ń jèrè lébẹ̀ lórúkọ ọlọ́run lódùmarè wí akábàámọ̀ lẹ́yìn ayé rẹ o òjò lórúkọ mi ọmọ àbálábí tán orúkọ mi ti yí padà àmọ́ nìmúrì ṣe mí ire o.